Africa Content TV. Àṣírí níbà. Ṣé kò máa. Ó ti ṣe wèrè tó ta padà lè náà. Báwo lè ti kọ́ ní ẹ náà? Ṣé wèrè ṣe ẹ má yà lápá òsì ẹ bá ti rà àwọn. Ẹrù padà kẹ wálé gan. Mo máa ń láì bàbá mo máa ń láì ẹ kó orí ẹ gọgọ mo fẹ́. Ẹrù ń pọ̀ ẹ̀sìn lè ṣe wèrè o. Ṣùgbọ́n kẹ má yà torí tẹ bá yà ìyẹn di yàbà lápá òsì tẹ bá wá ti rè mí bàbá yìí o. Ẹ̀yẹ́ ń tì torí pé wèrè lẹ̀ ń ṣe ẹ̀yà wèrè kọ́ náà má fi wèrè ṣe. Lọ́ bá wèrè lẹ̀ ń ṣe ẹ má yà wèrè gángan o. Ẹ má yà wèrè lọ́ pa pé ẹkọ̀ yìí jókì mo rántí ibà níbi kan nípa tí wàá máa fi ṣẹlẹ̀. Ṣé wọ́n bá sọ̀rọ̀ ìbò yìí? Wá gbé yín lóru. Nípa nípa ló ti ṣẹlẹ̀ ṣẹ́rí kíní yẹn ó borí gbogbo ta ti ṣe fún sílùú láyé bàbá wọ́n fẹ́ pàṣẹ lóru lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ tí bàbá yóò dókòó ọ̀run lẹ́nu kọ́nà fọ́rùn kẹ òdòrán wà. Ìtú kíní ni bàbá OPC ní kò síjà